ẹ rí bí ewé tí mò ń lọ tí mo fẹ́ fi hàn wá yìí, ẹ rí ewé yìí, àwọn kan mọ̀ sí ewé láńgbòdo, àwọn míì á sì pè ní ògìrìsákọ́, ògìrìsákọ́. Òun náà lẹ rí tó wà ní iwájú mi lọ́ọ̀kan yìí, lélẹ́yìí, ṣé ẹ ti rí? Ọ̀nà bí a ṣe máa ń lo ewé yìí ó pọ̀. Bó ṣe dúró yìí, wọ́n á máa fi ṣe akọ̀yà tó jẹ́ pé gbogbo ẹ̀dákẹ́dá tó bá fi lè lùyàn, tí wọ́n bá parí iṣẹ́ sí ara igi tán, tí ẹni náà bá fi ọṣẹ wẹ̀, ẹ wo gbogbo bí ẹ̀gún ṣe pọ̀ lára kíní yìí, bẹ́ẹ̀ náà ni kòkòrò bo onítọ̀hún, àyàfi téèyàn bá fún lẹ́rọ̀ ẹ̀. Àmọ́ gbogbo irú nǹkan báyìí ò ṣeé sọ ní orí social media. Kò ṣeé sọ bẹ́ẹ̀, mo kàn ń sọ̀rọ̀ nípa agbára tó wà níbi ara igi yìí ni. Ẹ wá rí ọ̀nà bòmíì tán tún gbà máa ń lò ó, wọ́n á tún máa fi dẹ ìgbóná síyàn, wọ́n máa fi ń dẹ ìgbóná síyàn tó jẹ́ pé ẹni tí wọ́n bá fi dẹ ìgbóná sí, gbogbo ara yóò sọ kòdòkòdò báyìí náà ni. Àbẹ́ẹ̀ rí, ẹ tún wá rí ewé bákan náà, òun náà ló máa ń ta iṣu tá à ń pè ní ògìrìsákọ́. Tẹ́ bá wo ìdí ẹ̀, iṣu ẹ̀ máa ń tóbi ràbàtà ní ewé ògìrìsákọ́ yìí. Kódà a tún gbọ́ nú ìtàn pé wọ́n á máa jẹ ewé, wọ́n máa fi ro ẹ̀fọ́ ní ọ̀dọ̀ àwọn tó ń pè ní láńgbòdo. Ẹ wá rí ewé bákan náà, igi kan tó ní agbára ni. Kò sí ọ̀nà tí àwọn tọ́lọ́run fún ní ìmọ̀ rẹ̀ tí wọn kì í lò sí. Wọ́n á máa rẹ òrùka sí díẹ̀, wọ́n á sì máa lo egbò ẹ̀. Èyí tí mo fẹ́ ṣàlàyé nípa ewé lénìí náà ni pé gbogbo nǹkan kọ́ ni ara èèyàn ń gbóná, ilé ìwòsàn yá, wọ́n á kó gbogbo èlé lọ́wọ́, wọ́n á ní ẹ máa gbé mì. Tí èèyàn bá ń gbóná, tí a bá mọ ibi tá yìí sí, wọ́n á ní màléríà tàbí táífọ́ọ̀dù ni. Ẹ wá wo èyí tó wà níwájú mi yìí, tẹ́ bá ti kíyèsí pé ẹnìkan ń gbóná jù, mo ti ṣàlàyé ẹ̀ rí dáadáa, àmọ́ kó tó máa jàǹfààní fún gbogbo àwa tá a ṣẹ̀ dé orí ètò yìí. Iṣu ìdí kíní la máa wá, tá a bá ti rí iṣu díẹ̀, ẹ jẹ́ ká gé kéékèèké, ẹ jẹ́ ká fọ́nù, ká bẹ ara ẹ̀ gẹ́gẹ́ bí iṣu, ẹ jẹ́ ká gé kéékèèké sínú ike ńlá kan, ká bu ọ̀pọ̀lọpọ̀ omi sí i. Tá a bá ṣe é lẹ́yìn bí wákàtí mélòó sí mẹ́jọ sí wákàtí méjìlá, ẹni tí ó bá mọ tó tára ẹ̀ bá ń gbóná, ẹ fún un ní gáàsì kan mú ń bẹ̀. Ẹ̀rọ gbóná tó dájú dáadáa ni. Ẹ tún wá rí iṣu díẹ̀ náà, tá a bá gé kéékèèké, a lè sá kó gbẹ, a lè gún tútù náà. Ẹ jẹ́ ká gún pọ̀ mọ́ṣẹ́ dúdú. Ẹ jẹ́ kẹ́ni tí ó bá ń ṣe ìgbóná kó máa wẹ̀ ẹ́. Ìgbóná nǹkan burúkú mọ̀ ni. Ó ń balẹ̀ ayé èèyàn jẹ́, ó ń ba skin jẹ́, ó sì ń sọ ọmọ di nǹkan tí ò yẹ kó dà. Nǹkan burúkú ò ní kọlù wá. Ẹ jẹ́ ká ní nílé arẹmọ ni. Ẹ jẹ́ ká ní nílé. Ẹ máa ráwọn ẹlòmíì tó jẹ́ pé tí ìgbóná bá mú ẹlòmíì, ara ẹ̀ á so kódòkòdó. Ní tó so kódòkòdó lára rẹ̀ yẹn kò ní wálẹ̀ mọ́, ibẹ̀ náà ni ó wà. Ẹ wá fi gbogbo ara ẹlòmíì tí ó so kódòkòdó, ó ti ba àwọ̀ ẹni náà jẹ́ nù. Ìgbóná a sì máa ṣe ọmọ débi pé tí ìgbóná bá kọlu ọmọ mi á máa gbó bí ajá. Tí ìgbóná bá kọlu ọmọ mi á di odi tí wọ́n bí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Bí ìgbóná bá kọlu ọmọ mi á sọ ọmọ mi di rádaràda. Ìgbóná ò mọ̀ ní kọlu ọmọ wa. Tá a bá ti ní gbogbo irú nǹkan báyìí lé, ọkàn ó balẹ̀. Bára ọmọ bá ti ń gbóná díẹ̀, kódà tẹ́ bá ti ẹ̀ fún lóògùn kan lò, ẹ fún lẹ́rọ̀ gbóná ná, ẹ fi wẹ̀ ẹ́, ẹ jẹ́ kó mú ń bẹ̀. Ọ̀nà lèyí tí mo mú wá fún wa ní òní, agbára tó wà lára ewé láńgbòdo tá a mọ̀ sí ògìrìsákọ́, òun lélẹ́yìí. Gbogbo àwa tá a bá ti ń jẹ́ abiyamọ, ẹ jẹ́ ká nírú àgbo báyìí lé, ká sì nírú ọṣẹ báyìí lé. Ìgbóná burúkú ò ní kọlu ọmọ wa, kò ní kọlù mí, kò ní kọlù ẹ̀yin tẹ́ ń wò mí.
gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣègbóná tẹ́ bá ti fún un mu bí gbóná bá ń jáde lára ẹ̀ bó bá ṣe ń jáde náà ni ó mọ̀ bẹ́ kò ní lè dúró síbẹ̀ kò ní lè so kòdòkòdò lára ẹ̀ ní agbára Ọlọ́run. Èmi náà ní ti yín tòótọ́ o Mutiu ọmọ Ọlátibóyè tí ayé mọ̀ sí ewé ń jẹ́ ẹni tó bá dìgbà míì ọjọ́ rẹ̀ èmi ó tún máa mú nǹkan míì tó tún yàtọ̀ sí eléyìí wá àsìkò ọdún ẹ̀mí ó sì púpọ̀ láyé.